Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáńlá ayé. Anyways, nǹkan tí mo mú wá fún wa láàárọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin wa ẹni wa tí ó jẹ́ speaker ní Canadian Parliament. Congratulations. Then mo wá ṣe analysis lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣe rí nǹkan tá à ń sọ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire, ògo tó yẹ kó máa wúlò fún ilẹ̀ káàárọ̀ oòjíire. Kí ni mo ti béèrè yẹn láìmọye ìgbà pé kí ni ìdí tó yẹ pé tọmọ káàárọ̀ oòjíire tán bá wà níta wọ́n máa ń ṣe dáadáa, bọ̀ tán bá wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire ó máa ń kù díẹ̀ káàtó ni. A sọ pé kò séèyàn tó ń ṣe dáadáa nílẹ̀ káàárọ̀ oòjíire, ẹ má ṣì mí gbọ́ o. A máa sọ ìdí fún wa láàárọ̀ ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé kò sí ibi tí àwọn ọmọ káàárọ̀ oòjíire dé tí a ò kí ń exploit, nítorí wípé ògo tí a máa ń gbé fún tọ́ba sọ́sìn wá ní a Nigerian man. It is not a Nigerian man, it is a Yoruba man and Ekiti man. Ọmọ kóòtù oòjíire, ọmọ Ìkẹ́dù. Ògo yẹn wọ́n máa wá gbé fún Nàìjíríà, ògo lẹ̀ káàárọ̀ oòjíire wọ́n máa gbé fún Nàìjíríà. Meanwhile ọmọ káàárọ̀ oòjíire ni ìyẹn kọjá ó faratì síbì kan. Lórí ọ̀rọ̀ Babangida òun ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí. mi kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀, but àwọn kọ̀ọ̀kan wà, àwọn kókó kan wà táwọn ọmọ káàárọ̀ oòjíire tí a ò dì mú nínú ẹ̀. Kí ni àwọn kókó náà? Mo máa sọ fún wa lénìí. Èèyàn ṣe wọ́n ní kí ilẹ̀ tó pa òṣìkà, nǹkan tó dá ti bàjẹ́. Òun ni nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Mo máa ń fẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú gbogbo nǹkan ni. Gẹ́gẹ́ bí ọmọ kóòtù oòjíire, mo máa ń fẹ́ ká fi ara gbọ́rọ̀, ká fi ọkàn wa máa bá ọ̀rọ̀ lọ, ká dẹ̀ máa ṣe kí ni, ká máa yọ kò mú òkòkò lórí ẹ̀. Wọ́n ti ní inú ìwé yẹn, èmi ò ka ìwé o, èmi ò máa ń sọ fún yín pé mi ò kàwé yẹn o. Mi ò kàwé náà o, mi ò rí ìwé náà, bọ̀ nínú àwọn nǹkan tá a gbọ́, àwọn nǹkan tá à ń gbọ́, ó ti dá ọ̀tá ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ ní ìsìn. Gbogbo ìgbà tí ìran Yorùbá tó bá fẹ́ ṣe rere ni wọ́n máa ń try láti gbé igi dínà ìran káàárọ̀ oòjíire, ìran Ìkẹ́dù, ìran Yorùbá. Gbogbo ìgbà ló máa ń fẹ́ gbégi dínà ẹ̀. Èèyàn tó lóun regret nǹkan tóun ṣe, ǹjẹ́ ṣó ó really apologize, deeply apology, ṣó ṣe apology deeply lórí ẹ̀? Ìyẹn kọjá ló faratì. Kí ni àwọn ẹ̀kọ́ tá wá rí kọ́ nínú ẹ̀? Wípé mo máa ń sọ fún wa wípé ẹ̀yà wa ni nation wa, ìran wa àti ẹ̀yà wa, òun lórílẹ̀-èdè wa. Ó ti fi hàn wípé ẹ̀yà wa, ìran wa lórílẹ̀-èdè wa, a ò nídìí láti máa ṣàwárí ẹ̀ káàkiri. Gbogbo àwọn tó ń sọ pé wọ́n Nàìjíríà, mo máa ń béèrè ṣé wọ́n Nàìjíríà ti ṣe ẹ́ rí? Because kò sẹ́ni tí wọ́n Nàìjíríà ṣe tí ò ké ìrora. Kò sí justice, kò sí kankan, security ó mẹ́hẹ. Kò sí good health care system. Àwọn oògùn tó ń kó wọlé níbo náà ń gbà kó wọn. Dó adúpẹ́ lẹ́nujọ́ mẹ́ta pé wọ́n mú wọn. Àwọn oògùn tó ti bàjẹ́ tí ó jẹ́ pé ó ń ṣe àbùkù fún àgọ́ ara ni. Ó wá padà sórí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ wípé ọ̀rọ̀ yìí, regret yìí ó ti dá ìjà ẹlẹ́yàmẹ̀yà lẹ̀, nítorí pé àwọn kan ti ń béèrè fún apology nísìn, àwọn kan ti ń béèrè fún owó ìtanràn, àwọn kan ti ń sọ pé àwọn làwọn jẹ̀bi, àwọn ò jẹ̀bi. Àwọn ìtàn tó ti kú tí kó má bàa dógúnlẹ̀ wọ́n ti ń wu jáde nísìn. Ọ̀tá láàrin ìran. Àwọn kan sì wọ́n fẹ́ tẹ̀lé ìran kan lọ, àwọn kan ò fẹ́ tẹ̀lé ìran kan lọ, àwọn kan nítorí pé ìran kan dalẹ̀, àwọn fẹ́ tẹ̀lé ìran kan lọ. Ìdí nìyẹn tí mo ṣe sọ fún wa wípé ìran wa, òun lórílẹ̀-èdè wa, ẹ̀yà wa lórílẹ̀-èdè wa. Kò sí béèyàn, ẹ wo bàbá kan bá mi sọ̀rọ̀ lánàá, wọ́n sọ pé kò sí bí ìran káàárọ̀ oòjíire bọ́n ṣe wà ní orílẹ̀-èdè gbogbo àgbáyé tó wọ́n máa ń rántí ilé, wọ́n máa ń ṣe nǹkan sílé ni. Ìyàtọ̀ tó wà láàrin àwa àti àwọn ẹ̀yà tó kù nìyẹn.
nítorí wípé ìran tiwa ó yàtọ̀ gédégédé, àṣà wa yàtọ̀, ìṣẹ̀ṣe wa yàtọ̀, oúnjẹ wa gan kò dọ́gba. So Nigeria is not a country. Ó dẹ̀ ti mú ìnira ìpayín keke wá. Ní ìsìn a máa ní àwọn àjòjì wo là ń sọ. Èmi ò ń pè wọ́n lájòjì o, karambani ni wọ́n o. Àwọn karambani láàrin àwọn ọmọ. Tá bá ń sọ wípé ẹ fẹ́ ẹ̀yà yín, ẹ fẹ́ ọmọ ìran yín, wọ́n máa ní racist ni wọ́n racist láàrin ara wọn. Tẹ́ bá tiẹ̀ fẹ́ àjòjì, ẹ jẹ́ kó jẹ́ ẹni tó mọ̀ ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe yín, kó nífẹ̀ẹ́ ìran yín. A ṣáà rí àwọn ènìyàn tí wọn ò fẹ́ elédè wa, tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ èdè wa, wọ́n nífẹ̀ẹ́ àṣà wa gan ju àwa fúnra wa lọ. Wọ́n dẹ̀ bá wa gbé lárugẹ. Wọn ò dẹ̀ ní sọ̀rọ̀ àlùfàǹṣá sí èdè wa, ìran wa, àṣà wa àti ìṣẹ̀ṣe wa, èyí tí àwọn tó jẹ́ àwọn ọmọ àlè tí wọ́n ń ṣe. Gbogbo ẹ̀yin tẹpẹra yín ní olóṣèlú, ẹ múra o, nítorí wípé ohun tó ń bọ̀ nílẹ̀ tó bá ẹpọ̀n àgbò tó ń mì tó bá já, àtàbálẹ̀ àtàbárò oko, ó dẹ̀ ti ń tabárò oko, ó ti ń tabára ilé báyìí. Kí wá ní ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ ni wípé àwọn ọmọ káàárọ̀ àjíire, àwọn ọmọ aládé, àwọn ọmọ ìkẹ́dù, ẹ jẹ́ ká mọ ara wa ní ọmọ aládé. Ẹ yé jẹ́ ká ṣe ẹrú mọ́. Ẹ yé rí ara yín bí ẹrú. Àwọn kan ló ń control. Ẹ take charge, ẹ take control. Ọ̀nà wo la fẹ́ fi take control? Ẹ jẹ́ ká dá nǹkan titi wa sílẹ̀. Tá bá sọ pé ẹ padà sóko, ẹ padà sílé, ẹ padà sí ṣẹ̀ṣe, ọ̀pọ̀lọpọ̀ máa believe wípé àwọn ní káwọn padà sí ṣẹ̀ṣe o, kíní kan kì. Ọ̀nà oríṣiríṣi ló yà lẹ̀. Ẹ wo àwọn ènìyàn wá sìn, ẹ wo aṣọ òkè wa, ó ti ń gbayì, ó ti ń gbẹ̀yẹ, ó ti ń boost economy ilẹ̀ káàárọ̀ òjìrè. Kí lorúkọ ẹ̀, Kampala wa náà ó ti ń boost ilẹ̀ káàárọ̀ òjìrè, ó ń boost economy wa ní àwọn nǹkan wa. Ẹ jẹ́ kí tiwantiwa kó jọba. Ẹ yé jẹ́ kán fi ẹ̀bẹ̀, kán yé fi tàn yín jẹ. Èèyàn tó lóun regret tí ó sorry. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Téèyàn bá ti dalẹ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní téèyàn bá jalè lẹ́ẹ̀kan tó bá dáràn borí, aṣọ olè ló dàbora. Èèyàn tó bá ti dalẹ̀ lẹ́ẹ̀kan, ẹ má rí nírí pé ó ti repent o, kò sí repentant kankan tó máa repent o. Ọ̀nà míì tó máa tún fi ṣe èyí tó ju tàkọ́kọ́ lọ ló máa wá. Ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ o. Ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ máa jẹ́. Ẹni mi kan á sọ pé tóun bá báyàn jà, òun ò ní bẹ́ẹ̀ ni ẹ ṣe mọ́ láéláé. Má wo wípé ìyẹn pọ̀ jù. Àmọ́ mo ti rí wípé ó bẹ́tà kéèyàn move on, kéèyàn kó tẹ̀síwájú nínú ìrìn àjò. Ojú pé kó wò pé ó máa tán. Tó bá tán nínú A tí ó bá tán nínú B ńkọ́. Òun làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n á fi ẹ̀bẹ̀ tù yín lójú. Ẹ wo election yẹn, the most democratic election so far ta ní ìlú yẹn. Wọ́n wá fi Ọbásanjọ́, wọ́n fi tù yín lójú. Ìgbà tẹ́tún náà fẹ́ yà, wọ́n tún gbé Tinubu wá, ọmọ wa ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ọmọ wo lè. Ẹ wo bó ṣe ní ara wọn lára, ẹ wo ìbàjẹ́, wo gbogbo ẹ̀. Ọwọ́ kálukú wọn ò mọ́ náà. Olè dẹ̀ ló máa ń mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta. Ìdí nìyẹn tí mo ṣe wá sọ fún wa wípé gbogbo ọmọ káàárọ̀ àjíire tó wà níta, ògo wa ẹ má jọ máa fi fún ẹlòmíì o. Àwa la ní ògo wa, ọmọ aládé ni wá. Òun la ṣe ń gbadé káàkiri gbogbo àgbáńlá ayé. Àìmọye recognition here and there. Ọ̀pọ̀lọpọ̀ ò gbé títí wọn síta, ọ̀pọ̀lọpọ̀ pariwo ẹ̀ síta ni. Àìmọye ipò ńláńlá, but ẹ yé jẹ́